àwọn àjẹ́ méjì ni tí bá dé látọ̀jọ́ láìdé ó tí àjẹká gbà wípé eléyìí kọ́ ni òfin sí ìrìn àjò wa. àǹtí tí máa sọ nípa ọ̀rọ̀ iye mi rọ̀ ní pípa. gbogbo ẹ kò ṣe wá dojúrú ní ọmọ ẹni tí mo ṣẹ̀ tí gbogbo orúkọ bá ti wá ń ṣẹlẹ̀ sí ìdílé mi. àmọ́ ẹ̀ta ẹ̀ṣọ́ ló máa kí o máa jìyà lórí nǹkan tí o mọ ọwọ́ tí o mọ ẹsẹ̀. kọ́ lóun ṣàkóso ayọ̀ ṣá. àmín. Kíní kan tó dá mi lójú ni wípé mọ̀ pé àti ìdé òpin sí gbogbo problem tó ń ṣẹlẹ̀ yìí. Ṣé o dẹ̀ rántí wípé ìbẹ̀rẹ̀ ogun la máa ń mọ̀ kò sẹ́ni tó ń mọ̀ parí ẹ̀. Àbí? Báyìí là ń lọ. Ìyábọ̀, Yèyé, Láìdé, Jimmy, Ayọ̀mídé. Kí ló gbé yín lọ́dọ̀ Àbẹ̀kẹ́? Yèyé ẹ ṣàánú mi ojú òní tì yín. Ọ̀rọ̀ ọmọ Ayọ̀mídé. Bẹ́ẹ̀ ni. Ọmọdé ń ṣe yín.
ọmọdé ò bá ṣe yín ó yẹ kẹ́ ẹ rí i pé nínú ìdè lọmọ yìí wà. yéè nínú ìdè tí wọ́n dé gidigidi pàápàá. yèyé Ọ̀ṣun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ṣé àwọn kí wọ́n sọ wípé ẹ̀tẹ́ awo ẹ̀rín ọ̀gbẹ̀rì tó ṣe bí òwe o. ojú kan ẹ̀pà ojú kan èrè tó dẹ̀ kú fáwọn méjèèjì láyé nù. ṣe bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe kú láìpẹ́ yìí ni. bẹ́ẹ̀ ni. sórí títú Ayọ̀mídé yìí sílẹ̀ ọwọ́ ìyẹ́ àti bàbá ẹ̀ ló wà. àtọwọ́ yín ni ẹ̀yin náà lẹ́sìn mọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ tú lẹ́yìn lẹ́tù. Láìdé Jìmí ẹ finú konú ẹ ṣàánú mi. àmọ́ kọ́kọ́. ẹlẹ́ẹ̀mọ́ kankan ẹ mọ mẹ́wàá ẹnìkan nínú yín ní ẹ̀yin méjèèjì ó ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ ó ta ẹ̀jẹ̀ ìkókó sílẹ̀ ìtumọ̀ èyí tí í ṣe pé ẹ̀mí èèyàn ti bọ́ lọ́wọ́ ń tọ̀hún. ẹ̀jẹ̀ ìkókó ẹ̀jẹ̀ ìkókó ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. àmọ́ kọ́kọ́. ẹ mọ kankan pa ẹ wá gbọ́ o ẹ gbọ́ o ṣé rí tẹ́ ẹ bá kọ̀ sí ẹ̀yin méjèèjì tí ààrẹ ni tó máa jẹ́wọ́ nù yín ṣe rí Ayọ̀mídé kan ṣo tó kù tẹ̀ ń wò yìí. ó kù ọjọ́ mẹ́ta péré. ọmọ ẹjọ ẹgbà mi. tí yóò lò lórí èyí. yèyé ṣàánú mi. Láìdé. ẹ̀jẹ̀ ìkókó ẹ̀jẹ̀ ìkókó ẹ̀jẹ̀ ìkókó. Jimmy mi ì fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ o àmọ́ níbi tá a dé mo ní kó lè lọ kí n sọ̀rọ̀ mo fẹ́ kó o ronú dáadáa ṣé o ò ṣẹ́yún fún èèyàn kankan rí. èmi oyún ṣiṣẹ́ ọlọ́run ò jẹ́. torí wípé ṣé ẹ rí ìyá tí mo mú yín lọ bá yẹn kì í bá ti lórúkọ ẹ o kò dẹ̀ ṣe ohun tì ló ń jẹ́ ó mọ ọkàn ọmọ èèyàn nígbà tó bá mọ àtẹ́lẹwọ́ ara ẹ̀ báyìí ni òun ni mo ṣe ń bẹ̀ yín pé ká ẹ jẹ́wọ́ fún mi. Láìdé ṣé ìwọ ò ṣẹ́yún rí. àǹtí mi ń bọ̀ mí mi ò ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn rí. iṣẹ́ olówó àdá yẹn pé bẹ́ẹ̀ pé mistake ni pati ẹ̀ lọ sọ̀rọ̀ ìyá in the first place. báwo ló ṣe máa ní ká máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tá a ṣe àti pé mo yẹ wà mo jẹ́rìí ara mi mo dẹ̀ tún jẹ́rìí ìyàwó mi. jìnnì má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n jọ. ṣé a lè sọ̀rọ̀ mo ní ṣá a lè sọ̀rọ̀ tó yẹ kó tá a bá sọ àníkú síbẹ̀. ẹ lè sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀. Jimmy kíní kan sọ fún mi nínú ọkàn mi wípé nǹkan kan wà nínú ẹ tó ò jẹ́wọ́ fún wa torí wípé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí tó bá kọ̀ tó ò jẹ́wọ́ ó mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ńbẹ̀ àti wípé ó ti gbàgbé pé ó ti ṣe bachelor rí. yes. ó rẹ̀ lè sọ fún pé ìwọ gbà tó ń ṣe bachelor ó ò ṣẹ́yún fún èèyàn kankan rí kò possible náà. àǹtí báwo lẹ́yìn sọ̀rọ̀ báyìí náà ṣé màá ní secret màá máa wọ́n ọmọ tó kú ni níwájú ọlọ́run àtẹnìyàn ẹ̀jẹ̀ èèyàn tọwọ́ mi bọ́ rí àǹtí ọjọ́ kan máa ti lọ ọjọ́ méjì máa ló kù. ní tí ọmọ yẹn ló tó lọ́mọ ń sọ gbogbo yìí ni pé òun rí ọmọ tuntun pẹ̀lú ẹ̀jẹ̀. ọ̀rẹ́ ó ti sú mi mo rò ó síwájú mo rò ó sẹ́yìn mi ò tiẹ̀ wá rí rò mọ́ orí mi ti fẹ́ dàrú. àtún àwẹ̀ tán àfọ̀tán ó sọ pé ìjọ mẹ́ta péré ló kù kó kú. ìjọ mẹ́ta. ó dà wọ́n ní kẹ́ ẹ jẹ́wọ́ nǹkan tẹ́ ẹ bá wá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ jẹ́wọ́ nǹkan. ràn mí lọ́wọ́ ó ti sú mi. ọmọ tuntun tí ò lẹ́sẹ̀ òye. ẹjọ́ ìkọ̀kọ̀. Jimmy Láìdé mo ní kẹ́yìn méjèèjì kẹ́ ẹ ronú sí nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ lè mọ̀ bó lọ́rọ̀ ti ṣẹlẹ̀ gan-an àti kí ni nǹkan tó fa gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ iṣẹ́. àǹtí mo ti sọ fún yín pé kò sí nǹkan tá a fẹ́ rò a ní kankan nípa mọ́ ta ní pé a fẹ́ jẹ́wọ́ èmi pẹ̀lú ìyàwó mi a ní kankan tá a fẹ́ jẹ́wọ́ sẹ́ẹ̀. tèmi yé mi o ṣé ẹ rí obìnrin tí mo mú yín lọ báyẹn gbogbo nǹkan tó bá sọ pátápátá kì í bá tì ní o mi ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ mo ti mọ̀ tipẹ́tipẹ́ kò dẹ̀ ń sọ̀rọ̀ kó yẹ̀ rí bọ́rọ̀ yẹn ṣe rí gẹ́lẹ́ lóbìnrin yẹn ṣe sọ yẹn ẹ̀yin méjèèjì ń sìn mo fẹ́ kẹ́